lórí Aláṣeyọrí TV náà ni o. A ní nǹkan tuntun tá a tún mú wá fún yín lóní kẹ̀ǹkẹ̀lúkẹ̀ àjààbalẹ̀ ní àfi bí ẹmu kọ́lọ́kọ́. Ẹ wo fídíò tó wà lójú amóhùnmáwòrán yìí. Orúkọ mi mo kí wa kú ọ̀lẹ́ ǹjẹ́ tí ń gbọ́ wa. Orúkọ mi ni Ògúngbémiga tí mo jẹ́ aṣíwájú ọdẹ ní Olúfimọ. Níwọ̀n àbá díẹ̀ tí nílùú Ìlọ́ra, níwọ̀n àbá díẹ̀ tí àwa náà dé ayé tá à ń tẹ̀lé àwọn bàbá wa lọ sí oko ògbẹ́. Bàtà gbọ́njú láti máa ta ìbọn, wọ́n bá kan tí àwa náà rí ojú wa rí inú igbó náà la fẹ́ sọ níwọ̀n àbá. Nígbà tí mo bẹ̀rẹ̀ ìbọn títa, èmi àti àwọn ọ̀rẹ́ mi kan à ń pè ní Túndé Lálùwọ́n àti Túndé Kánwọ́n, àjọ máa ń dẹ̀gbẹ́ dáadáa, àjọ máa ń dẹ̀gbẹ́ alẹ́. Tẹ́lẹ̀ náà kí n tó máa tàbọn, màmá tó bí màmá mi kò yẹ ẹ̀sọ́ alápàtẹ ẹran ni. Màmá sọ fún mi gbà yẹn pé akínkanjú ọmọ ni ọ́, akin ọmọ sì ni ọ́. Inú àwọn ọmọ tí dáàdì wa bí tá a jẹ́ ọkùnrin, a tó 6, èmi kan mọ̀ ń tàbọn nù wọn. Màmá dẹ̀ fi yé mi pé mo máa tàbọn yìí sì máa lọ rí máa bọ̀ rí, ní sì ní sì gbọ̀n ta. Àwọn pàdé àwọn ṣiṣẹ́ fún mi gbà yẹn. Ìgbà tí mo bẹ̀rẹ̀ ìbọn títa tá a lọ sí ìgbẹ́ ọdún yẹn, mo sì ń bẹ̀rẹ̀ ìbọn títa mẹ́ta wọn tó dé. Màtá lọ sí ìgbẹ́ wá dégbẹ́, adẹ̀gbẹ́ yẹn wọ́n pè mí níbẹ̀ ní orí ìgbọ̀n, orí òkè níbẹ̀. Adè ẹnìkan déwájú àmì dìde ẹ̀yìn. Ọlẹ́ ẹran ń bọ̀ gàlà ń bọ̀ lẹ́yìn. Nígbà tí n sì parú ẹ̀rí tẹ́lẹ̀, ẹran dé báyìí kò ju òpó náà kan sí mi ló bá dúró. Ẹ̀rù bà mí nígbà tí mo rí ẹran. Mo dàbọ̀ bu ẹran káà ìgalà ẹran gbéra ó sàn rẹ̀ mọ́lẹ̀. Mo bẹ̀ ẹran kú ni, mo bá yọ àdá pé kí n lọ sá ẹran. Ìmù ìgalà táwọn wí padà dìde ẹran lọ. Mo wá ń gbọ̀n kí ni adé. Mo sá sọ fáwọn tó jẹ́ àwọn àgbà wa táwọn ti máa ń pẹ́ ẹran dáadáa, bó máa ta gàlà kan báyìí ló máa ṣe. Wọ́n lọ òbí tẹ́ná ṣubú sí, wọ́n lè bá a, wọ́n ní kí èsì ẹran lásán àtúnbọ́ gbómi. Lọ́jọ́ yẹn ó pa ẹtù kan àti ẹ̀tà kan. Túndé mi tájọ lọ, òun náà pa ọ̀yà 2 lọ́dún yẹn. Àmọ̀bá tí asárì mú wálé ń gbà nù. Láti bẹ̀ lọ díẹ̀ kẹrẹ̀kẹrẹ̀ àwọn náà bẹ̀rẹ̀. Ó wá dọjọ́ kan wá ní ẹja dẹ̀gbẹ́ alẹ́ lọ. Èrò sì ń bẹ́ ń gbà wọn. Àbá dẹ̀gbẹ́ lọ. Agbéra láti ilé, iná kámbáàdì ni kò sí torchlight. Bá a ti ń lọ báyìí, a ti dé etí ilé, èmi ti tanná. À ń lọ sóko ọdẹ. Mo kàn fo ẹgbẹ́ inú Akíntọ́lá lẹ́gbẹ̀ẹ́ ilé ẹgbẹ́ àwọn mẹkáníìkì lọ́nà pápá ń bẹ̀ yẹn ni lọ́dún yẹn. Mo wù ẹgbẹ́ báyìí, mo kàn já iná sómi ni. Ojú ẹran kan ní mi ò dẹ̀ tí lóòdù ìbọn mi. Ọ̀rẹ́ mi bá ní kí n dáná sómi, bá dáná sí i. Ó bá yìnbọn sí ẹran káà nínú igbó. Àsáyọ àdá abá débi ẹran. Àdìbẹ̀ ẹran báyìí odò olóngìnì. Olóngìnì eléyìí àságbé mo gbé pọ̀n. Ìyẹn tí ìrìn bí òpó náà 5 ó ń dún lẹ́yìn mi ni bí èèyàn. Mo ní Túndé kí ni ìmọ̀ ń dún? Àsànmọ́lẹ̀ nínú àpò ọdẹ ó dún àtúngbé abágbé kọ́gi. Àdẹ̀gbẹ́ lọ́dún yẹn. Àdẹ̀gbẹ́ látàárọ̀ títí àwọn àtẹ́gbẹ́ tá a bá dẹ̀gbẹ́ lọ àmọ́ tá a máa pa. Ìgbà tí a pẹ́ àdẹ̀gbẹ́ látàárọ̀ títí tẹ́ ìdágo 3 òru àríyàn kápá bàtí ń bọ̀ àlénu. Àwọn àti mo bá wà dé epo ọkọ̀ kan. Àrí ìhòòrò kan bẹ́ àmọ́ eléyìí. Mo rìn díẹ̀ báyìí mo ti rí mọ́nàmọ́ná nù. Ejò mọ́nàmọ́ná. Mi ò sì fẹ́ pa bí ejò. Mo sá pè ọ̀rẹ́ mi. Túndé ó ní wàá pè ejò yìí. Ọlọ́run ní kí n ti lè sọ
iná kalẹ̀ níjọ́ ni ọba fò mọ́ mi mo sá sọ náà kalẹ̀ iná tá a sọ kí mo sọ kalẹ̀ báyìí mo ti lọ sa iná nù asápa ètò yẹn. adélé lọ́dún yẹn wọ́n tá a délé ọ̀rẹ́ mi wò la fẹ́ ṣe àwọn ẹran ìtura ni mo sá kó lọ. a wà ní mo wà lé lọ́dún yẹn láàárọ̀ kùtù ọjọ́ kẹta rẹ̀ tá a ti jẹran mo bá gbọ́ pé ọ̀rẹ́ mi o nǹkan ṣe o sáré jáde láti inú ilé o kẹ́ládé wọn lọ sáré lọ bìkan sáré lọ ṣọ́ọ̀ṣì kan wò ó eré iná wàdà ni ọ̀yàwó sí àwa pé mi mo sá lọ bá a bàtà débẹ̀ mo sá kì í sáwọn àgbàgbọ́ dẹ ẹran wo lẹ pàǹjẹ ta ẹran báyìí báyìí la pa o oúnjẹ kújẹ sì níyìn orí èrè àtẹsẹ̀ rẹ̀ ńkọ́ mo ní bẹ́ẹ̀ lọ́wọ́ mi mo gé pamọ́ lọ́dún bàbá dára bàbá ní ọkàrẹ ọmọ mo sá gba orí ẹran ìtàwé olóńgbò àtẹsẹ̀ rẹ̀ wọ́n gbà lọ́wọ́ wa wọn náà lọ mú ẹni kejì wa tàbí lọ pé tóun sá lọ sọ́ọ̀sì ká lọ mú wa wọ́n sábà wá tọ́jú rẹ̀ ìgbà tí wọ́n tọ́jú ẹ̀ tó gbádùn òun náà àtúndọ̀ bẹ̀rẹ̀ oko lílọ láti gbà ló dàbí pé a ti kìyà bàbá wa sì tún padà tọ́jú wa ń gbà yẹn ìtàbá àpá fi ọ̀dẹ̀ yìí jẹun wọ́n tọ́jú wa ni wọ́n tọ́jú wa láti gbà tí ń pẹ́ náà níwọ̀n àbá wẹ́rẹ́wẹ́rẹ́ ìgbà tó yá mo ṣe àwọn ajá mo di ẹni tí ń padà dẹ ajá kò sí gbó tí ń fẹ́ kájà lọ ọjọ́ kan wá lọ ọ̀gbẹ́ kan ìgbẹ́ yẹn wá lọ́nà kéèsì ẹni bàtà dégbẹ́ táwọn wí olórí oúnjẹ wa kan tá a dọ́ láti lọ rà wọ́n pè ní Lájúre Jàgùdù àwọn òdùdúgbẹ́dù ló ké ìgbẹ́ yẹn lọ́dún àsábọ̀ nugbó ìbọn tí wọ́n kọ́ yìn báyìí bàbá jíire Lájúre lọ́wọ́ kọ́ yin ìbọn ó yin gàlà gbà tó yin gàlà ẹran yẹn òdù ọjọ́ yẹn kò kú sí ojú iná arìn jìnnà ká tó rí ẹran yìí mú gbàtà ẹran yìí mú ẹran yìí dìjà nínú igbó olórí ọgbẹ́ gbà àwa tá a jẹ́ ọdẹ lọ́ra gbà yẹn tá a wá aṣọ ń gbà yẹn pé tí wọ́n bá ti lè gbé ẹran yìí fún ẹni tó ta ẹran láàárọ̀ torí ẹran yìí ti kú tó ti fẹ́ ó ti sinmi sára kìí ṣe ẹran tó kú ní gbígbóná mọ́ àbá olórí ọgbẹ́ sọ ń gbà yẹn ṣùgbọ́n kó gbà agbéra pa àkóńgbẹ̀ ní ọdún yẹn ìwà tá a jọ dẹ tábà láti lọ rà àwa dìgbẹ́ ọmọ kan ọmọ Ọ̀yọ́ ni ó ní túùkù mọ̀ọ́dún bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ àwọn àṣàgbéra ọdún yẹn a lọ sí ibẹ̀ bàtà adénú àbá yẹn àwọn bí àwọn gidi lọ́wọ́ àmbẹ́ adébẹ́ àná sí wàhálà lè dò ajẹ́ amú àṣàkónú gbó àwọn fa wọ́mọdó àwọn fa lọ tá à ń dẹ̀gbẹ́ lọ adẹ̀gbẹ́ níbì kan mo bá ọkùnrin kan nínú gbó ọwọ́ sọ pupa ọwọ́ níkà ìyàntẹ́rẹ́ bí mi báyìí náà ni mo kí lọ́dún wọn lẹ́ẹ̀kú jókòó ó jókòó tó lọ́mọ́gi báyìí ni ẹkú jókòó kò dá mi lóhùn ẹ káàsán o kò dá mi lóhùn mo gbẹ̀gbẹ́ rẹ̀ jáde èmi ń dẹ̀gbẹ́ tèmi lọ nígbà táwọn fi rìn òpó ná méjì sí mẹ́ta wọ́n bá ní asáàrí ẹ̀ta abásáárí kìrìkìtì bá ti pa ẹ̀ta jáde sínú oko pọ́npọ́n ọmọ kan fún ẹ̀ta ń gi ẹ̀ta dún bí èèyàn ẹran jọ ń lọ àrẹ̀ràn pa adé ọwọ́ odò yẹn jìnnà àríyàn kan wọ́n wá tún ní ká wà lọ dẹ other side abá bọ́ sí bẹ́ẹ̀ olókè táwọn wí ọ̀gá débi pé ìwò kan bẹ́ẹ̀ ọgbà yàn àwa lé mọ̀dò kọ́lọ́ba fọ̀run kẹ́ sọlá wòlú ajé lọ́dún yẹn ìmọ̀dò odò ti báyìí ni ó yìí máa fún wa ìmọ̀dò káà ẹran gbọ̀nlẹ̀ nígbà tó tún yá ẹran tó de yẹmi olóko wà mẹ́ lọ́dún yẹn ó náà yìnbọn sí mọ́dò káà ẹran gbọ̀nlẹ̀ a bá lọ sọ́nà ibi àpáta yẹn gbogbo ẹran tá a lé pátá má lọ sọ̀kalẹ̀ ẹ̀yìn àpáta inú òhó má lọ ní ọdún yẹn ajá mi kan bẹ tí mo ń pè ní Òkèrú kò fẹ́ sí ọdẹ tí ò fẹ́ mọ̀ ẹran tí ajá yẹn bá tẹ̀lé yóò pa ni
kò sí ẹran tó tẹ̀lé tí ò ní pa. Ajá yẹn tẹ̀lé ehoro kékeré báyìí náà ni ehoro sì wọ ní òhò, ehoro sì kónú takùté, bájà mi ti kó takùté nù gbà. Àwọn alájà kó rìn àṣà lọ tó ajá láti bẹ̀ lọ́dún yẹn àmú nǹkan délé. Ìgbà tó yá mo sọ fún màmá gbà yẹn, màmá ní nǹkan tá a rí ní igbó ibà ìta lọ ní ìyá màmá mi ìyá kò yìí. Ìyá ní nígbà táwọn èbí ọ táwọn wà ní oyún rẹ gbogbo rìsáfù làwọn máa bí ọ lọ, ó kíyà ni ẹ tún máa rírú ẹ, kò sí kwádé mọ́ máa rí ẹ máa borí wọn. Wọ́n fún mi ní àdó kan gbà yẹn, má kọ́ mi ní sẹ́yìn ẹ ni wọ́n fún mi ní àdó yẹn, wọ́n ní kí n ṣe kò ṣe pé tó máa fẹ́ lọ ọ̀gbẹ́, kò sí rògbẹ́ ọ̀hún ìwọ́n kọ́ máa lù sọ́wọ́ kí n máa ṣàdúrà sí kí n máa dà nǹkan yẹn jẹ. So láti bá wọn dẹ̀ ti fún mi ní sẹ́yìn yẹn mo sì ń lò títí dìsìn, Ọlọ́run sì pé kó máa jẹ́ olójú ibi tá a lọ tá a ní pẹran. Ó wá tó di ọdún kan a fẹ́ ṣe àwọ̀dẹ́fẹ́ sẹ̀náwó náà ni àwa dẹ̀gbẹ́ lọ ní Ìsìòyè lọ́dún tá à ń wí. Mo ní ajá kan mò ń pè ní Nẹ́jà, mo ní ọ̀kan mò ń pè ní Sẹ́wà. Wọ́n àti dénú gbé lọ́dún yìí àti irúgbó táwọn èjé náà ààrẹ ẹran. Ìgbà tí ó yá àwọn ajá mi tá tó kọ́ gbùrù wọ́n máa tẹ̀lé ẹran táwọn wí. Èmi náà sẹ́yìn mi tí mò ń gbé ajá lọ ṣe mọ̀ lóyún ẹni tí ń ṣe mo kà pàdé pé ẹ̀ta ni. Gbùrù táwọn ṣe báyìí ṣeun olókòtò lẹ́yìn táwọn yìí kan àlégbà táwọn yìí tó yàn ìwòrú ẹ̀gún tó báyìí ó di ká tó ta ìbọn sí àlégbà ọba yọ àdá ńlọ sá ẹran bóyin ti bò wá nù. Oyin nínú igbó aké abáhọ gidigidi gbogbo ọdẹ ahọ nínú igbó. Àlégbà táwọn yìí bá gun àkókò lọ́dún yẹn wọ́n ti gun àkókò bó láwa ṣe oyin ni ló ti gba gbogbo ilẹ̀ àṣàmùdágbọ́n. Wọ́n ní àgègì yìí ni o, wọ́n yìnbọn sí àlégbà táwọn yìí mọ́ yìí sí fẹ́ jọ́ fẹ́ tó 9. Àlégbà ọjà bọ́lẹ̀ àwa yọ àdá àwa ń gé igi àkókò yìí, agé igi àkókò yìí wó lulẹ̀. Àlégbà ti kú sórí igi ṣùgbọ́n kò jà bọ́lẹ̀ màtá gé igi yẹn tí igi yẹn wó báyìí àgbé àlégbà ní kò sẹ́ni tó fi yàn kankan mọ́ ní ọdún yẹn. Lẹ́yìn ìgbà yẹn a tún lọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bí ọdún kan sísìn a tún lọ ọgbẹ́ kan pè ní orókè kan ní Àjàdì a lọ sí orókè yẹn. Bàtà dé orókè yẹn gbogbo tó yẹ ká fún orí òkè àti fún àwọn tó kó wa lọ. Wọ́n ròyìn pé gàlà bẹ́ńbẹ́ ẹran bẹ́ńbẹ́ lóòótọ́ a rí ẹsẹ̀ ẹran. Gbogbo ìtùtù tó yẹ ká ṣe táfi rí àwọn ènìyàn yìí pa a ṣe fún òkè. Ṣùgbọ́n òkè yìí kò fi bẹ́ẹ̀ yọ̀ǹda ẹran tiẹ̀ fún wa ṣùgbọ́n yọ̀ǹda ẹran fún wa. Ní ọjọ́ yẹn ìyàwó mi ní olóyún inú lọ́dún yẹn bá a ṣe ń dẹ̀gbẹ̀ lọ báyìí mo ti kó ajá lọ́wọ́ náà ni. Àwọn tó wà lókè pé agbóde ẹran kan bọ̀ mo ti dóde mo sì máa ń mú ìbọn lọ́wọ́ tó bá ń dẹja. Wọ́n kàn mí báyìí lọ́rọ́ lù mí wí mo ṣubú mo lè máa bọ̀. Gbogbo àwọn tí mo pè gbogbo àwọn ìdílé kẹ̀ ẹran wo ni mo ní èmi ọmọ ẹ máa bọ̀. Ajá tẹ̀lé ó na ajá mi fà ajá ké ó ságùngi jẹ́gẹ́dẹ́ kan. Mo ti dẹ́ran ọmọ ẹ máa bọ̀ ọdẹ ọmọ máa bọ̀ bí wọn náà gbé ìbọn lọ ni má bàa mi sọ yẹ máa bọ̀. Wọ́n débi ẹran jọ yẹn òun náà fẹ́ gbà tó kì mẹ́rin lórí igi. Àlégbà ó tó yàn ìwé rẹ̀ tó báyìí ó di ìkà wọ́n bá lọ mú Àlégbà. Ìgbà tí a dé ilé tá a kun Àlégbà bí ẹnu àrá ni bí ìkẹ̀kàn ní ta bá fẹ́fẹ́ tó 7 gbẹ̀yìn tó bá ń tajú ọlọ́mọ ní láti lè jẹran ìbáyìí tẹ́lẹ̀ ní jágbélé fáwọn àgbààgbà ọdẹ wọ́n gbà tó àyàn wa ní àjẹran Àlégbà yìí sí wàhálà. So níwọ̀n bá tí
àwa náà dé tá a bẹ̀rẹ̀ ọdẹ ìwọ̀nba tí adágbọ́n rí níwọ̀nba díẹ̀ nìyẹn. Nínú wíwò tẹ́ wò ẹ ti ń rí àwọn nǹkan kankan ń bẹ̀, kí ni tẹ́ ẹ rí, èrò wo ló wá sẹ́yìn lọ́kàn? Ẹ jẹ́ àmọ́ ní comment section, ẹ share fídíò náà, kẹ́ ẹ dẹ̀ subscribe kẹ́ ẹ lè fi ṣàtìlẹ́yìn fáwọn fídíò tuntun tẹ́ ẹ tún máa wò lórí Aláṣeyọrí TV. Ẹ máa wò ó.